ẹ̀yin èèyàn wa tèmi mà tún lágbára kẹ Nàìjíríà ojúmọ́ kan àrà kan lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àṣírí tó wà láàrin Primate Ayodele àti Báyọ̀ Adélábù àṣírí wọn ti jáde síta o. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ níkọ̀kọ̀ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìyẹ o. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bí láìpẹ́ yìí láàrin àwọn méjèèjì tó dàbẹ̀ pé jàǹbá fẹ́ tà fún jàǹbára. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ wá lọ gbóhun tí àwọn Alhaji Oriyomi Hamzat àtàwọn panelist wọn tí wọ́n sọ lónìí. Ètò yìí tí bá sọ pé ó dùn oyin kan mọ́mọ́ sínú ẹ̀. Ẹ wò ẹnikẹ́ni tó bá wo ètò tèmi tínú ẹ̀ ò dùn tí ò tẹ́ lọ́rùn, mo ṣèlérí pé màá sẹ́ndì dátà sẹ́ni yẹn padà, dátà tó fi wo ètò yẹn màá sẹ́ndì ẹ̀ sí yẹn padà. Ẹ wá lọ gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, gbogbo proof tó wà láàrin wọn, gbogbo ọ̀rọ̀ àjọsọ tó wà láàrin wọn, gbogbo proof yẹn, gbogbo screenshot yẹn ló ti jáde síta. Ẹ farabalẹ̀ kí wá lọ gbọ́ ohun tí wọ́n tún sọ lórí ètò Ṣókànwá lónìí. Alhaji Ayodele ní Báyọ̀ Adélábù petition pé káwọn lọ pàdé nílé ẹjọ́ nítorí pé wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ bí lórí ọ̀rọ̀ ìṣe gómìnà àwọn nítorí pé wọ́n béèrè 150 million lọ́wọ́ àwọn táwọn ò fún wọn. Oh my goodness. Primate Ayodele wá sọ pé wọ́n rẹ́rìn wọ́n ní nítorí pé Chief Báyọ̀ Adélábù wà desperate láti di governor ni wọ́n fi ń sọ wípé gbogbo tó bá gbà làwọn ò fún àwọn ò di gómìnà kankan làwọn fi sọ dórí ọ̀rọ̀ ẹni lórí wọlé 150 million. So àwa ka àwọn messages kan o àwọn communication wọn mi mọ̀ bóyá sẹ́ẹ̀rí ni ẹ̀yin ọmọ yìí ọ̀rọ̀ tí wọ́n jọ sọ tí láti ọ̀dọ̀ Chief Báyọ̀ Adélábù wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára bí n bá lè kà á tán mo lè sọ díẹ̀ torí retentive memory tọ́lọ́run fún mi Ọlọ́run fún mi lọ́sà fún mi mo dúpẹ́ o ó wúlò fún tọmọnìyàn kò pọ̀jù o ṣùgbọ́n tó fún mi wúlò ó tó lò ní tọmọnìyàn èyí díẹ̀ tó ní kò ní nǹkan tó lójú òru orí màálù tó jẹ̀ kọ́ ọlọ́gbọ́ orí màálù nítorí màálù tó tóbi tó ní kéèké tó jẹ̀ kọ́ méjì mẹ́wàá bá lójú wọ́n pa màálù lágéyẹlé ni wọ́n pa màálù lágéyẹlé ẹ̀yin ò sì léyìn. ta ni o bá wí. ẹ̀yin ni ìbá sọ ẹ̀ léyìn tẹ́ bá fa ẹran yín yóò tẹ̀lé ni n tó dá mi lójú jù ni wọ́n kọ́kọ́ fọwọ́ tẹ̀ ẹran dáadáa báyìí ó gbọ́dọ̀ ẹyin wọ́n jẹ wọ́n gbọ́dọ̀ jẹran. ṣe pásítọ̀. tí wọ́n bá dá o ẹ káwọ́ lọ́wọ́. Impersonation kí ló ti mọ̀ pé ṣé impersonation àbí defamation of character. Defamation ni o fẹ́ mi láti kó mi ẹlẹ́ẹ̀lẹ́ lónìí. tí n bá lọlé ẹlẹ́ láti kó mi báyìí ní ṣe lọlé nínú tí mo kà yẹn mo rí ibi tí Primate tí wọ́n ti ń kí Chief Báyọ̀ Adélábù pé wọ́n pẹ̀lẹ́ wọn kújọ́ mẹ́ta àwọn náà dá wọn lóhùn wọ́n wá ní pé àwọn fẹ́ ṣàdúrà fún wọn ni pé àdúrà táwọn ń ṣe nípa bí wọ́n ṣe di gómìnà kankan pé wọ́n wá ní pé bùnà àwọn làwọn wà ní mosque pé táwọn bá kú bẹ àwọn dà wọn lò wọ́n tún wá bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ẹ mọ̀ pé mi ò sọ ọmọ aláìsí ẹ ní o wọ́n sàtún bá wọn sọ̀rọ̀ wọ́n láwọn ọ̀ràn pa àwọn sí báwọn sẹ́ndì pa àwọn sí wọn pé tí wọ́n bá wọn sọ̀rọ̀ ìgbà tí wọ́n ní pé kí ni wọ́n fẹ́ wọ́n ní pé àwọn nídìí àwọn kankan láti fi ṣiṣẹ́ pé so àwọn òkè ń gbowó ẹ̀ o àwọn máa ní káwọn èèyàn rà wá ni o pé saxophone kankan pé táwọn fi ṣe àdúrà fún wọn tí wọ́n fi di gómìnà. ok ní àwọn blow. wọ́n láwọn nífẹ̀ẹ́ wọn àwọn fẹ́ kọ́ jẹ́ pé àwọn ni wọ́n di gómìnà pé làwọn fi fẹ́ ṣe léyìí fún wọn o pé àwọn láìkì wọn àwọn fẹ́ kọ́ jẹ́ pé àwọn ni wọ́n di gómìnà. wọ́n ní pé kí ni àwọn tí wọ́n ní wọ́n ra saxophone 1,000 saxophone. wọ́n wá ní kí wọ́n ṣí wọ́n wá sọ iye tí kì í ṣe ọjọ́ orí wọn ní. as in 1 2 3 4 5 6 7. tó sàbí pé 1,000 wọ́n wá ní wọ́n ṣí ìgbà tí wọ́n wá sí owó saxophone yẹn ṣé saxophone nìkan ni
àti trumpet. Ohun wọ́n dẹ̀ ní kí wọ́n mú flag APC wá wọ́n mú flag ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ fi dìbò. 1000 flag àbí. 1000 náà gbogbo ẹ̀ kan kó wá so wọ́n wá lè lò ní saxophone kan wọ́n wá fún wọn ní price ẹ̀ wọ́n kọ́ síbẹ̀ ni wọ́n wá times tó wá di 150 million. ó ní tí wọ́n ń lò fẹ́ ní kọ̀ọ̀kan tó ń lọ fún wọn gbàdúrà yìí. immediately ni nínú communication yẹn ni Chief Bayo Adelabu wá dáhùn lóhùn pé where do you want me to see that money? pé mo fẹ́ ṣe gọ́fìnà kí wọ́n á mọ fàdúró owó yẹn wá pé mo fẹ́ fi ṣàdúrà pé n bo lẹ ti expect kí n rí pé wọ́n láwọn wà ní umura báyìí pé bọ̀ táwọn bá dé kí wọ́n lọ bá PA àwọn bọ̀ àwọn ò lè rí adúró owó tó yẹ tí wọ́n bá wọn fẹ́ ṣàdúrà fáwọn kan ṣàdúrà fáwọn káwọn fún wọn ní iye táwọn bá fẹ́ fún wọn káwọn fún wọn ní nǹkan so n tó wà nínú conversation tá a wá rí nìyẹn. ó wá lè jẹ́ pé sáàdì àwọn Chief Bayo Adelabu náà sẹ́ndì ẹ̀ o Primate lè sọ pé wọ́n edit ẹ̀ o ṣùgbọ́n àwa ò rí míì ju ìyẹn lọ. ẹ̀sìn rí tó contrary látọ̀dọ̀ Primate tó negate ẹ̀ ẹ̀mí ò dẹ̀ rí tó contrary látọ̀dọ̀ Primate pé irọ́ náà pọ̀ good this ṣé gbogbo ẹ̀ pé bẹ́ẹ̀ ẹ̀rọ kan ní àkọ́kọ́ lélẹ́yìí ó ti pé àbí lórí mẹ́sẹ̀ nọ́mbà ẹ̀ ní ẹ ṣeun ibi tí conversation wọn ti bẹ̀rẹ̀ ní. Good afternoon, sir. My name is Primate Ayodele. I have sent you letter on vision. You have. I know you have theory for Oyo State and Nigeria, sir. I don't know if you can give me audience to speak with you on phone or we meet, sir. You are people's choice. But there are steps to take. Oya, ẹ má máa sùn ẹ̀yin tẹ́ ẹ gbé fún wa ẹ má wọ́ sókè. That's all. Number 2, there are steps to take. I know you have people praying for you. When you are deputy governor, I sent a letter to you. When you are in CBN, I sent a letter to you. Once again, my name is Primate Ayodele. I have sent letter to you in Ibadan. And someone called me from your foundation. This number, a reputable person gave me when he wants to make clarification, but I don't know. I didn't want to discuss anything. Best regard and God bless you. Wọ́n ti Chief Bayo Adelabu ti reply rẹ̀ gbogbo bẹ̀yẹn. Wọ́n ti ní my name wọ́n ti reply. Wọ́n ní my name is Primate Ayodele from Lagos. I would like to speak with you, sir. It's important, important, sir. Mo like respecting you, sir. Wọ́n bẹ̀ gan. It's important, sir. It's important, sir. a lè mọ lè ka gbogbo ẹ̀ tán. a kà tán o. page 427. ẹdun náà ṣé wọ́n fẹ́. Last academic saxophone. My name is Ryan, sir. I want to have a word of wisdom with you, sir. Do not send me to you, sir. I have sent letter to you separately, but to reply, I have defined advice for you, sir. Which one? Which you can help a lot. Which can help a lot, sir. Kindly pick my call, sir. Sir, yes, you do letter. How do you do letter? No, that's a sign of. Number 5. I want to speak with you, sir. Ẹ mọ̀ gbé lọ wájú gbà yẹn o kọ́dọ̀ kí sáà mọ̀ pa wá o. Ẹ tí mo sọ ni sàyẹ gẹ́gẹ́ ẹ mọ̀ gbé lọ wọ́n ti wá dé àbáyé if you can speak, sir, and I will call you back. Oh, okay, sir. I will call you back, sir. Presently at the mosque, sir. Sorry to bother you. Sir. Thanks, sir. I will be expecting your call, sir. Anytime, sir. Oya, lọ 7. Mo fi ṣàfọ́ mi lórí lọ 7. Àbí tí mo bóyá bàṣà pàdé bẹ́ẹ̀ náà. Honourable comrade speaker pastor. Yes, so. Lórí bí náà. No, yes. Yes, so. This is very interesting. 7 ní ẹ̀yin ọmọ ìsà. This is a very interesting one. It's a very interesting, sir. And no, Kole,
No, I don't know. 1937. Oh, strong. Am I right to? Are you free now or around 1 a.m. Sir? Lóru. May Almighty Lord hear your prayer as you visit the Holy Land for your annual rite. Amen. God bless you. Sir, we need to see when you return. Sir. 8. If you are níbi tí Primate gan ti ń sọ àyà tí Báyọ̀ Adélábù ọkà ní Mẹ́kà. Sir, except the income governor of Oyo State, Alhaji Abdulwaheed Adebayo Ọmọ Elizabeth, you will rule Oyo State today. I do vigil. This angel of God is coming to hear requests by 1 a.m. Okay, one more. Lastly, I'm expecting the items requested to claim your victory. Mandate for you on or before last of April, 1st of April. There, 9 for you. 9. There is a verse for you to read in Quran. There is a verse for you to read in Quran. Can you call for details? In Rio. Emilio, can you call for details, sir? Sorry for disturbing you, sir. I mọ̀ pé sir Jade. Àwọn náà wá ní can I call you, sir? No. Àwọn náà wọ́n sì sọ̀rọ̀ lọ. Okay, can I call you, sir? Can I call you, sir? My PA has been trying to reach you. I am in Umrah ni ó wà ń bẹ̀ o. Bọ̀dá tí o sì ń bẹ̀ mọ́. I'm in number 10. I'm in Umrah now. Okay, èèyàn mélòó ni wò wá 416 ẹ fi méjì kún. Okay, go to 419. My PA has been trying to reach you. I'm in Umrah now. Thank you. Read my text. Sir, I want you to recite Alamu Nasira 200 times. Kí ni mí nìyẹn dó? Ẹ sọ. Kí ni nígbà tí ẹni kò ka ilé olùṣọ́àgùtàn 200 times. Kí ni ẹjọ́ ṣé olùṣọ́àgùtàn bí olùṣọ́àgùtàn? Ọ̀yà number 11. Kí ni ìpọ̀? Kí ni mo ń kà nínú church ìtọ́jọ́ lọ́jọ́ yẹn? I don't know if you understand what I said. Nítorí ta lọ, ìtí mo ń kà nìyẹn. I don't know if you understand what I sent to you. Sir, sorry for disturbing you. Sir, I need your party flag. Okay. And I want to tell you, I want to tell God. I want to tell what God you should. You should offer for the acceptance of your prayers. Saxophone is coming. Sir, I'm sorry to disturb you. I'm acting as God directed, and I don't want you to lose the coming election. That is why I'm following the instruction. I need 23 flag of your party. Who can you bring up? What about me? Tell me your PA number. PA number so I can call. PA number Ajiboye. Okay, Aji náà ni PA. Ní ẹ̀fẹ̀ over my look real but that is my PA number. He has been trying to reach you. I'm in Umrah, thank you. Good evening, sir. We're supposed to do the continue. 14. Prayer tomorrow. Good evening, sir. We're supposed to do the prayer tomorrow, but engineer Alao, who says so close to our church, said his flight is being rescheduled, and it's somebody that I respected. And he knows me very well. And he knows me very well. Sir, I want you to win this election. Mentioning the name of somebody important to support your claim and to support what you are saying. Number 15. Any number 15. This is number 15. I'm talking to you. Wọ́n fún wa di. Wọ́n fún wa o. Wọ́n fún wa di 10:30. Ẹ dákun o. Election. Because I promised you the day we spoke that I would do all I could. I have prayed to God and we have more grace till 4th of April, sir, to commence the prayer. I will appreciate, sir, if we can act as God direct, and I will need the flag of the party and the former poster and the saxophones can be with number 16. Can be with me by Thursday, sir. God bless you, sir. Sir, the Lord give us grace till Friday.
Ọlọ́run ti sọ̀rọ̀. If the items are not received at our end before 2 p.m., there is no need to bother you anymore because number 17. Because I don't want to look like I'm disturbing you. I will also inform Engineer Femi Alao. It's God who sent me to you, sir. Okay. It's never my wish to be calling you, sir. Number 18. How many? Adelabu are facing this. How many saxophone or trumpet will you buy? And how much do they sell one? Let me know, please, so I can ask my PA to handle it. I'm still in Mecca for Umrah. Thank you. Good morning, Pastor. How many saxophones? Oh yeah. 19. Ṣé kí ni tá à ń ṣe ló jẹ́ mọ́ ẹ̀gbọ́n? How many saxophones, sir? 1,000 pieces. 1,000 pieces. I don't know the cost. Ṣé àmọ̀ pé tí mo sọ náà nìyẹn? Oh yeah, I bought 19. I bought 20. 100. I don't know the cost. Let them buy and bring the item with 24 flag of your party. Sir, I don't know how much they sell it. All I need is 1,000 pieces of it, sir. Wọ́n bá bọ́ sọ́jà wọ́n mọ̀ra sí. 24 ṣé 24 local government lẹ́ni ni. 33 làwọn. Bó wà lọ ṣe jẹ́ 24 ṣé gàwọn àkàkọ́ ẹ̀. Ọlọ́run má jẹ́ àríwá àlá sir. Ẹni ẹlẹ́ ti fi ṣaago láwọn lò ní. Ẹ wo ẹ jẹ́ àdúró mi ta dé sir. Láago kan tó bẹ̀rẹ̀ kọ́ lọ́wọ́ lè fọ́n sùúrù. Ọmọ ọ̀rá aago mọ́ o. Sámọ́lù gẹ́gẹ́ láago 12 ọ̀sán ló. Sọ̀rọ̀ aago 10 ló lù o. Aago 11 ló lù. Kò sí téèyàn ò lè tẹ̀ báyìí kọ́ lọ́mọ jẹ́ yóò tẹ̀sẹ̀ kú tẹ̀lé o. It's 11 a.m. on Agidigbo 88.7 FM. Go get your PVC. O kò rí yóò bá kò rí. Kìlọ́mù ọ̀rọ̀ mi lọ́sọ̀. Kò sí téèyàn ò lè tẹ̀ báyìí bá. Òun kọ́ o. Aago 11 ti lọ o ti lọ. Mọ́wé orí àti. Sáà yẹn náà pọ̀ ìbò náà là ń sọ látàárọ̀. Ìbò náà ni. Honourable Speaker. Fẹ́mi Balọ́lá. Ẹja ló ṣe tó márùn-ún ká máa lọ. Mi ti ọmọ bí ìṣe bẹ̀rẹ̀. Ìgbà tá àti mo bá ṣe bẹ̀rẹ̀ jámọ̀ lọ. Bro yìí sọ̀rọ̀ mo kàn wò pé ẹ gbọ́ ọ̀tá dọ̀tí. Gọ́tà dọ̀tí tẹ́lẹ̀. Ọ̀tá ti dọ̀tí lórí ọ̀rọ̀ tó ra ṣẹlẹ̀ yìí kì í ṣe bó ṣe kí wọ́n ṣe ọ̀tá ni wọ́n ti dọ̀tí ọ̀tá. Yes, there are prophets, àwọn wòlíì wa tọ́lọ́run mọ́ ń lò. Mi sọ pé Ọlọ́run ò lò wọ́n o, mi sọ tèmi ni o. Ẹ mọ̀ sọ̀rọ̀ lọ wò làbúrò ronú sọ̀rọ̀. Ọ̀tá dọ̀tí. Ẹ gbé sójú Fẹ́mi Balọ́lá káwọn. Ẹ dákun ẹ gbé sójú mi. Ọ̀tá dọ̀tí. Ó dọ̀tí débi pé yes ìránṣẹ́ Ọlọ́run wa Ọlọ́run máa ń lò wọ́n lóòótọ́ yàtọ̀ fún yẹn Ọlọ́run máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí a sọ pé nǹkan báyìí tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ a rí àkàwé láti inú Bible. The gift and the calling of God, they are not unto repentance. Yes, ẹ lè rí ẹlò tí ò mọ nǹkan kan gan tí kò mọ Ọlọ́run kò Ọlọ́run adẹ́bà sọ̀rọ̀ irú ọ̀rọ̀ tí pásítọ̀ sọ lẹ́ẹ̀kan pé wèrè kan sọ fẹ́ nìyẹn kò jẹ́ kó wọlé ó act as ìránṣẹ́ Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò lè lò at a particular time but I don't know bóyá torí ibi tí mo belong sí mi mọ̀ bó àfàlẹ́ I don't know àbí wòlíì. Primate. No ẹ mọ title nìyẹn ṣé ẹni tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ mọ Quran ju Uncle Bayo gan lọ. Because he can okay yeah is a vocation then okay so wọ́n fẹ́ mọ̀ jù láti sọ pé kankan bì kan and a lot of ẹ lọ ra saxophone 1,000 mi mọ̀ bí wọ́n ṣe mọ operate ní white garment but I don't know ọ̀rọ̀ yìí ó ridiculous. ṣe Primate Catholic náà ti máa jẹ Primate. No èrò táyì tó kò sí bí èèyàn ti lè jẹ́ ẹ̀ èmi kan lè mọ̀ pé àmì Primate lọ́la kò sí téèyàn lè yeah but I don't know ọ̀rọ̀ yìí dọ̀tí ó dọ̀tí púpọ̀
and let me come this way. mo sẹ́rí Chief Adelabu mo like wọ́n brave in the sense that mo kọjá ẹni tẹ́ ẹ lè gbá nǹkan tá sọ yẹn I so much love that man fún nǹkan tá ṣe ẹ lè gbá mi láìpẹ́ kí n lọ ra 1,000 racket where do I get such a money ṣé n fọ báǹkì ni mo like ọ̀rọ̀ tán sọ ṣe pé pastor ọ̀rọ̀ tẹ́sẹ̀ lọ́ọ̀kan ọ̀rọ̀ yẹn sì ń revive àdẹ tí mo pa máa discuss yìí tí mo sọ pé mo like ọ̀rọ̀ tẹ́sẹ̀ pé Ọlọ́run ló máa ń fi ẹ̀dá sípò ọ̀dà mo dúró bẹ́ẹ̀ náà. ṣẹ́rí sà nǹkan mẹ́rin ni mo fẹ́ sọ lórí ẹ̀ number one ẹ jẹ́ kí n kọ́ sọ fún yín pé wọ́n háàkì àkáǹtì Primate ni àwọn háàkà ni wọ́n kọ́ torí èèyàn Ọlọ́run ò lè sọ orúurú láìláì hacker ni wọ́n hack I want to believe that account was hacked torí bí kíní ẹ̀ ti ń béèrè báwọn hackers àwọn 419 tí wọ́n béèrè nǹkan lẹ́ni ẹ̀ ti ń béèrè lẹ́sẹẹsẹ yẹn and what we know ni pé ntẹ́yìn ò bá lè rà ní mọ́ fún yàn pé sẹ́fẹ̀ kan bá wa rà ntẹ́yìn ò bá lè dára àwọn wòlíì mi mọ́ fún yàn. ok làwọn ni wọ́n gbé síwájú èèyàn débi pé ẹni choice pé ká ẹ fún ẹ lówó lọ ẹ lọ rà fúnra yín because ẹ mọ̀ pé ẹ lè dára mo fẹ́ wá 1,000 saxophone ṣe owó tó wà Nàìjíríà gan so tó 1,000 ni. saxophone ṣé kì í sùn ló tóbi tí ó ní saxophone bí trumpet láyé àrò òkò ní ọ̀nì ṣé ìlò lọ́dọ̀ yín ni. alo so o tún lọ sílò oṣù lẹ́gbẹ̀ẹ́ mo mọ bí kíní trumpet náà tún wà bẹ́ẹ̀ o tí wọ́n tún rà sí so mo believe mo hack number 2 mo believe pé iṣẹ́ 419 ni lele it is not ṣe bó ti máa ń béèrè nǹkan nìyẹn we have to be wiser wọ́n á béèrè nǹkan tẹ́ ẹ lè ṣe then ẹ wá wo choice of words yẹn ìpè tẹ́ ẹ bá ti ṣe nísìnyí ṣé ọlọ́mọ gbé gbèdéke lé nǹkan ni ìpè tẹ́ ẹ bá ti ṣe within 2 p.m. ìpè ó parí nìyẹn o ó ti di pé wọ́n threat ó ti di threat fún Adelabu ìpè tí o fẹ́ wọlé ṣá so wọ́n fẹ́ exploit yìí so tí o bá ṣe yẹn lọ́dọ̀ yín kò wọlé nìyẹn. ìwà tẹ́mi máa sọ nìyẹn ó ń pa àwọn prophet of doom o tí o bá ti wá ṣe kinní yẹn ẹ wàá máa gbàdúrà kó máa wọlé. kó máa wọlé ni àdúrà òdì wọ́n wà ní iná ọ̀sẹ̀ àdúrà òdì dẹ̀ ni ó máa wà diabolic. of course a lot of things wọ́n mú mọ́. ṣé ọ̀nà sọ máa wà diabolic gan then number 3 sir ti Adelabu la gbọ́ tán ní kó mú saxophone wá odidi mọ̀ọ́lù odidi èèyàn lẹ́lòmí fi ń ṣe tiẹ̀ o ó sì kan làwọn èèyàn gbà lọ́wọ́ olóṣèlú o àfẹnutọ́lọ́n bá wà pé tó so mú pọ̀ ọlọ́run o you can never most of this olóṣèlú ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ gan o. ṣùgbọ́n tẹ́lẹ̀ ìlàrí tán béèrè lọ́wọ́ ẹ̀ yìí o wọ́n máa béèrè nǹkan mi lọ́wọ́ ẹ̀ lómi o tí wọ́n ń ṣe ní kọ̀ọ̀kan. if wọn lè ṣe báyìí ṣé ká sọ báyìí gan pé ẹ jẹ́ kí n lọ báyìí pé ẹ jẹ́ àgbà yìí pé olóṣèlú wọ́n lè mọ́ láìkì tìrú ẹni kó ṣe pómi wà tí wọ́n láìkì. o lè mọ àti pé sacrifices máa ń wá sá. and these are some of the sacrifices. pé saxophone láfi ṣe ti yín a máa fọ́n kì í ni gbogbo bí wọ́n ti ń gbóhùn yín wọ́n hà káàkiri local government ni wọ́n á máa fọ́n kì í etí tó bá ti gbọ́ kó máa gbọ́ ti yín ojú tó bá ti rí kó máa dìbò fún yín ẹni tó bá ti sọ́npa rẹ̀ kó máa sọ yín máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó tẹ̀lé a kì í gbọ́ saxophone ká mọ́ dìbò. ẹ̀dùn ẹ̀ ń pọ̀ fún ni abẹ́ ń sọ̀rọ̀. mo ń sọ̀rọ̀ ní ìjọ fọkọ. so the next one. èwo la kì í gbọ́ saxophone. ẹ̀rọ yẹn mi mo ti dá iná kì í ní. a kì í gbọ́ o. abẹ́lẹ̀ tọ́lẹ́tì tó lọ tẹ̀lé bàbá. bí èrò ni wọ́n tẹ̀lé saxophone àwọn ọ̀rọ̀ mọ́ tẹ̀lé ẹni tó ní ká ra saxophone wá ó ti lọ́rọ̀ tí ó sọ tẹ̀lé wọ́n lẹ́lómi wọ́n lè to àga 50 yọ̀wọ́ lórí àga ni kójú kò lé wọ́n fẹ́ gbégun àga nu. ó ti di gómìnà. ó di gómìnà. lastly sir. my goodness. sẹ́rí wọ́n mọ̀ pé it's not possible for Adelabu to achieve the purchase of those things. saxophone. It's not possible. wọ́n ti gbé wọn wò wọ́n mọ̀ kán lówó yẹn lọ́wọ́. wọ́n dẹ̀ mọ̀ pé ní 150 million naira. lọ́wọ́ lọ́bọ̀ àti lọ́ọ́ rà ni mò ń sọ. western sọ wípé tó bá gbẹrù kẹbẹ kalẹ̀ fẹ́ ni ẹ owó náà ni. wàhálà ni ó mọ̀ ṣe kí ni. tí mo sọ náà nù pé ìgbà tí Chief Adelabu kan sọ pé bọ́lá àwọn ti fẹ́ ríru owó yẹn kí màá yẹn tó lè gbẹrù nǹkan bẹ́ẹ̀. àwọn tẹ́bílẹ̀ torí sample wọ́n ti mọ̀ pé nítorí Chief Adelabu sọ yẹn wọ́n fi ti ẹni yẹn síwájú ni 150 million chicken chain ní fáwọn náà wọ́n fi tì síwájú pé bọ́ọ̀lù làwọn ti fẹ́ rí. wọ́n fi tí o
wọ́n fi tí o wọ́n jára wọn ni. ẹgbẹ́ bàbá sẹ́rí ayé wọ́n jára wọn ni. wọ́n gbọ́dọ̀ ní street intelligence ni wọ́n lò yìí ẹgẹ́ tiẹ̀ sí kì í ṣe pé wọ́n ní 150 lọ dẹ́ aláyé tó ní ká mú 150 wá tó ní ká lọ ra saxophone wọn àfẹ́ ká dààmú lọ́jà kò wọlé ẹ lọ́wọ́ ni bá mọ́ wà ra saxophone. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ má dẹ̀ blame gbogbo àwọn tó ń fi lọ́yàn mo fẹ́ dìbò kínní 2015 lásán ti kó wa. eléyìí ó di. wọ́n ti mọ̀ pé lè wọlé o. wọ́n mọ̀ pé lè wọlé o. èmi náà mọ̀ pé lè wọlé o. òkùnkùn oníkùn. èmi náà mọ̀ pé lè wọlé o. Primate tó bá gùn. èmi ni èmi wà lóòótọ́. ẹdun ṣe aláṣẹ èmi ní bá mi o. ẹdun wọ́n mọ̀ pé lè wọlé o. ṣe máa sọ fún yín pé wọ́n mọ̀ pé lè wọlé. wọ́n mọ̀ pé lè wọlé. èmi náà mọ̀ pé lè wọlé. bàbá jọ mọ̀ wọlé. ṣé mo ló lọ ni. ṣé mo ló lọ ni. lóòbàdé òun fẹ́ ṣe kinní kan fún mi pé tí n bá lò wọ́n ni ẹ ṣe ọlọ́run ò sọ bẹ́ẹ̀ fún mi. tẹ́lẹ̀ bá dé ẹ wo mo ti ń bọ̀ yìí orí òkè mo ti ń bọ̀ àwọn sáàmù tẹ́mọ̀ kàrí mà ní ẹ ṣe gbogbo ẹ̀ náà mo mọ̀ tẹ́lẹ̀ ẹ ṣe wọ́n wá mú wá fún ẹ torí fún wa ní ẹ̀ ló pọ̀ ń ta everybody will come with their own solution to you wọ́n mọ̀ pé there is a problem tó wà nílẹ̀. àwọn political ẹnìkan fún mi lóru olóòrùn rẹ pé èmi àtàwọn mẹ́rin kan lájọ ń dùn kankan wọn ò mọ tá à ń dùn. ìyàwó ni ṣùgbọ́n àwọn mẹ́rin náà sì ní kọ́tọ̀. ọmọ kìíní o rí pósítà ń ta. o rí pósítà ń ta ni. ok iṣẹ́ ìbéèrè náà dẹ̀ lẹ́wà. àwọn bíbù yìí máa ṣe kàmú lójú o. àwọn mẹ́rin kan dùn kankan mọ́ wa lọ́wọ́. ok. wípé mo dẹ̀ ti wà ọ̀gànjọ́ òru ló ń pè mí kíní yà dẹ̀ bọ̀ sí mi lọ́wọ́ o àwọn akíkanjú ni ṣùgbọ́n a rẹ̀ wọ́n sílẹ̀. abẹ́ ẹ̀rọ ọlọ́run. abẹ́ ìwà àríṣẹ́ ọlọ́run. wọ́n ní kí ni í ṣe wọ́n ní tó ṣẹlẹ̀ ní wípé kò ń ṣe nǹkan tó lọ títí ìgbò nǹkan táwọn máa ń ṣe lóru ẹ gangan tí máa lè kọ́kọ́ rí 200,000 tí mo lè send sáwọn. ẹ̀gbọ́n kan lóru nǹkan wọn fẹ́ kí lóru gangan ní ti wàhálà ní ayé òru ní ti fi lórí ọjọ́ ìgbà. mo ti gbé owó pẹ̀lú owó yẹn lọ́wọ́ ni. gbọ́mọ̀ olùpọ̀ fún lówó ni wọ́n sàmì tó kọ́kọ́ kò báyìí ní pósítà mi pẹ̀lú bíbọ̀dù kan. bí ìpè yẹn kẹ́kọ̀ọ́ lé ẹyẹ lé ni mo rí gbogbo baba ọsẹ rò pé Primate Ayodele ni wọ́n sọ̀rọ̀ ìsà. àwọn hákẹ́ ni wọ́n hákẹ́ kí ni wọ́n ni. pásítọ̀ ni wọ́n hákẹ́ ni. ẹ̀yin náà gbà pé wọ́n hákẹ́ ni. mo gbẹ́ sàfihàn ọ̀rọ̀ òyìnbó tó wà bẹ́ẹ̀ gan ọ̀ṣọ́ òyìnbó tó tààrà òyìnbó kìíní. àwọn kìíní kan lọ́wọ́ pásítọ̀ ni wọ́n hákẹ́ ni ṣe gbọ́ èmi o ẹ gbàgbé lórí ṣe gbọ́ ṣe mo ti sọ̀rọ̀ lọ́wọ́ agbó àlìmọ́gbà ni. ẹ gbọ́ èmi ò gbàgbé wọ́n hákẹ́ ni èmi ṣe gbọ́. but Primate náà sọ pé 150 ẹ̀mọ́ tó dùn mí jù you could just kept quiet wọ́n ní 150 million yóò ra bàtà wọn. wọ́n sọ. I mean, this is an insult to the congregation tí wọ́n ní. God bless you. This is an insult to the collective sense of Christians. This is a collective sense to the people that does not have anything to eat. It's an insult to the body of Christ. It's an insult to the body of Christ. How can you say 150 million go ra bàtà ẹ? Goodness me! Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn? Pride arrogance. Kí bẹ̀rẹ̀ lèmi ò ti like ẹ̀ o. Please, ìgbéraga. If his reply was that to that statement, I think it's unfounded. Number one. Number two, it should never have come from such a person. Number three, is a insult of the collective interest of his members. They don't contribute to see success in church one. Number four, is an insult on the collective sense of the body of Christ. Because you are somebody that is highly respected. Number five, sir. Onipe, his prophecies now will become personal non grata. It has been tainted. Kò sí tẹ́ fẹ́ sọ lọ́la ní ìsìn táyé fẹ́ gbàgbọ́ mọ́. Now is a political prophet. Number 6 ó mi pé gambu ni gbogbo prophecy wọn tẹ́lẹ̀. Number 7. Gambu ni o gambu prophecy wọn tẹ́lẹ̀ ipe wọn kàn máa jọjọjọjọ. Number 7 again pastor ó possible tó bá gbọ́ sí wọn lẹ́nu kó gbàdúrà òdì against ẹni tí wọ́n bá sọ̀rọ̀ against ẹni yẹn which means ṣé kò gbọ́ ni gbogbo tá a bá ṣe láṣẹ tí òfin ní débẹ̀ ìdí tó ló mi fún wa ní ìṣòro nìyẹn because táwọn èèyàn bá ti gbégbèkúgbè wá wọ́n á fẹ́ kí prophecy wọn ṣe prophet of doom náà wọ́n pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀. torí ẹ̀ làwa fi bọ́ọ̀tà pé ẹ fi àwa lẹ̀ o ẹ fi wá lẹ̀ fọlọ́run. ẹ fi wá lẹ̀ fọlọ́run. So ṣé mo dé number 10. ìfẹ́ ìran òdì ìfẹ́ ìmọ̀ràn òdì
ìfẹ́ ọ̀rọ̀ òdì nínú ayé mi ìfẹ́ mi tẹ́ ẹ máa bá bọ́lọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ro nǹkan pé kí nǹkan báyìí mọ́sẹ̀rẹ̀ sórí yọmí ẹ bá ń sọ fọ́lọ́run. ká má wulẹ̀ pé ọlọ́run á fi ẹ̀mí àwa rí ẹ má rí nǹkan kan. ẹ gbọ́ sáà ní oṣù pa ni ẹ má ṣe pèpè kú pè sínú ayé mi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi ẹni bá fẹ́ pèpè kú pè sínú ayé mi òkú tá a bá sọ ọmọ pẹ̀ ní sọ ọmọ ni. bàbá yẹn tó fi ẹsẹ̀ yẹn kún jẹ. ó fẹsẹ̀ ẹsẹ̀ bàbá mi ó fi ẹsẹ̀ kìíní yẹn lé. ẹ dákun alamúnásí ẹjọ sọ. alamu làwọn kà ó yàtọ̀ sáré tiwa tá a mọ̀ kà alamu ni wọ́n kà. ẹ̀hìn tí wọ́n yẹ pé bọ́ ṣe kọ ẹjọ kí ni. àwọn náà wọ́n mọ̀. ẹ̀gbọ́n alamu kúrò kí ni ọ̀rọ̀ yẹn. ebi tí a kọ alamu lẹ́sìrá. èyí tó yẹ ká kà gangan ẹ máa gbọ́ èyí tó yẹ ká kà gangan. àdìsá lẹ́sìrá jọlọ ẹ̀ wọ́n kọ. alam nasra. mo dàrú mo bà yókù jẹ́ fún nígbà tí mo ṣe aṣọ fún. ẹmu nẹ́sìrá kìíní bóyá wọ́n wá nẹ́sìrá kìíní sí wọ́n lẹ́yìn lẹ́ mú. torí èmi ò mọ̀ pé tún wà school ní gbogbo kìíní ṣé rí látòní lọ mi rí prophesy tán fẹ́ sọ tẹ́nibọ́dì lè tẹ̀lé wọn mọ́ because politics ni wọ́n àwọn èèyàn ti kọ́lọ̀ ẹ̀ pẹ̀lú bọ́n ṣe sọ yìí pé politics but mo pàtẹ́ fún Chief Adelabu sincerely speaking wọ́n ní street intelligence mo like wọn kápẹ́ lomi wọn ò wú dún ìkún wọn lọ kówó yẹn lẹ̀ and at the end of the day wọn lọ fowó wọn jẹun ó bẹ́tà kan face nǹkan tán ṣe kán gbàgbé lórí irú nǹkan bẹ́ẹ̀ but mo wá fẹ́ bẹ̀ wọ́n kánjọ kán mọ́ gbẹ́jọ́ yẹn lọ court I am appealing to Chief Adelabu kánjọ kán mọ́ gbẹ́jọ́ yẹn kán fi yá Ọlọ́run pé kọ́lọ́run ṣe ìdájọ́ kánjọ. So at the end of the day ká ní báyọ̀ Adelabu gbówó yẹn kalẹ̀. wọ́n ti fowó wọn jẹun láàrin ara wọn táwa ò gbọ́ tí yóò dìjà. The next thing táwọn wò lórí social media ni prophecy bàbá yẹn pàṣẹ mọ́ wo tàwọn tó kù. God bless you. wọ́n ní tọ́lọ́run bá mi sọ ní ìsìn ládẹ̀ nímọ̀ pé ọwọ́ ti kan ọwọ́ owó ti wà lọ mo tún láìkì bá a ṣe wọ yẹn bó ṣe rí nìyẹn náà àwọn àmọ́ pé ẹ máa oh my goodness a máa pé ìránṣẹ́ Ọlọ́run kan ti sọ̀rọ̀ ó dẹ̀ ní lágbájá wọlé o ànímọ̀ yìí pé lábẹ́nu. gbogbo àwọn tí wọ́n sọ pé kíní kan ò ní wọlé kí làwọn ará àjọ wọn ṣe wọ́n á give excuse pé Ọlọ́run mọ̀ bó ti máa ń ṣe nǹkan why did you talk in the affirmative pé lágbájá ò ní wọlé tàbí lágbájá ò wọlé wọ́n sọ bí God is not the man that will regret that will lie that will regret Ọlọ́run ṣe bẹ́ẹ̀. is it by two immutable things of which is impossible Ọlọ́run are the immutability of the counsel of God Ọlọ́run ó fi pé inú ilé nkálukú jókòó sí ẹ̀ka so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ yẹn nígbà tó ga yín sọ pé nǹkan báyìí ni ó ṣe é ṣẹlẹ̀ mọ́ ṣé wọ́n ní gbogbo ìgbé ayé Samuel wọ́n ní kò sí ọ̀rọ̀ ẹ̀ kankan tó bọ́ sílẹ̀ lófo láti ìsìn gbogbo tó sọ lóṣù gbogbo tó sọ láyé wọ́n ní kò sí kankan ó fi ẹ̀pọ̀ lọ́n wà pẹ̀lú ẹ̀ so téèyàn bá ń sọ̀rọ̀ tó ń bọ́lẹ̀ lófo you need to be questioned. but ju gbogbo ẹ̀ lọ kí ni kan wà. àwọn strategy tí wọ́n wà lọ́dọ̀ àwọn wòlíì yẹn ṣẹ́gẹ́tẹ̀ tí mo bá gbàdúrà fún báyìí. ọdún ò bá ti máa dún lé wọn báyìí. tó bá ní 150 million. wọ́n kẹ́ gbàdúrà fún mi tó ní gbogbo ìgbẹ́kẹ̀lé yín. ọdún òní ọdún kò tó ń tọ́jú ra bàtà tẹ́lẹ̀ náà. kò sí ní tó fi ra bàtà. ọ̀nà kò sọ bẹ́ẹ̀ náà. tó bá sọ pé gbogbo ìgbẹ́kẹ̀lé yín pé Ọlọ́run ìjẹ́ kó já sásán sani ìkíni tí a fẹ́ dìmú yẹn gangan Ọlọ́run kò fún yín tẹ́pẹ́ sí amẹ́ wọ́n ti mọ ibi tí wọ́n ti wọlé sí yín la. ẹ fẹ́ di kankan múlò tọ́. ok psychology wọ́n lajú dání wọ́n yajú dání wọ́n sáàdì àmì ẹ̀ ti tó. ṣé wọ́n wọ ibi tí direction àmì yẹn ti wá ní. sọ́yà ló ń gbàdúrà fún ni òun náà direction. ẹnìkan wọlé yẹn kan orí gbogbo lé neat ceramics wà bẹ́ẹ̀ gbogbo kan wà bẹ́ẹ̀ ó ti wò dáadáa pé kò sọmọ nù lé ni tọmọ bá àánú lé àwọn ceramics wọn ti rè bọ èèyàn ní tòsí orí tébù kékeré Ọlọ́run sọ kankan fún lórí ọ̀rọ̀ mi. ohun tó ń dùn ránṣẹ́ yìí àwọn èso tó ń dùn ránṣẹ́ yìí bàbá ṣe àmín Ọlọ́run ni ó sọ fún mi pé ẹ tí ìbímọ nílé. nílò ọmọ. bàbá ẹ jánu. ẹ sà òótọ́ ni sà ẹ̀gbọ́n psychology ní Òṣogbo Air Force officer wọn ó jókòó báyìí wòlíì yẹn dẹ̀ ń sọ fún wípé ẹ fẹ́ gun plane láìpẹ́ ó ní no sir wọ́n làwọn ò ní passport mo wà ń bẹ ní ògìṣègbè tó ní ẹ pẹ̀lẹ́. ó tún ṣe báyìí báyìí ni ẹ calm down kankan èló lẹ nídìí
I was there lóṣogbo èló lẹ́ni ìdẹ́gbà pé lórí gbogbo èjìká tẹ́ ń gbé sókè yẹn kò sí nǹkan kan ẹ má wọrí ọlọ́run kẹ́mi ó bá yọ id card yìí náà ní FS officer mo lè arrest yín ìyẹn náà no mú kán ọlọ́run ló ní rọ́kọ̀ bàgùnjẹ́ náà ẹ̀rú bàbí yọ ìdí ìsàlẹ̀ o. abofol conclusion tiwa lórí ètò ni pé Primate Ayodele àwọn kọ́ ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí. wọ́n hack ẹ̀ ni. a gbà pé wọ́n hack ẹ̀ ni. àwa fẹ́ gbọ́ látọ̀dọ̀ tiwọn náà. àwọn náà kọ́kọ́ sọ wọ́n ní kò ra bàtà wọn o nǹkan tó kọ́kọ́ sọ. wọ́n ti kọ́kọ́ sọ first statement pé owó yẹn ò ra bàtà wọn o. tá a fẹ́ gbọ́ ni pé lórí ọ̀rọ̀ yìí kán náà wá kọ́ tí wọ́n bọ́n ṣe jọ sọ̀rọ̀ yìí. tí wọ́n máa hack kìíní o. conversation yìí la fẹ́ kí wọ́n di. ẹnìkan ti hack kìíní rí o tó ń sọ fún mi pé ọ̀gbìn báyìí I'm in distress now ẹ send owó. no excuse me wọ́n lè ti máa sọ pé wọ́n hack ẹ̀ ní o. excuse me tí wọ́n bá hack tiwọn wọn hack statement ti Chief Adelabu. no wọ́n lè hack tiwọn àwọn máa converse lọ ni pẹ̀lú hacker náà jọ sọ̀rọ̀. hacker lè mọ bá Chief Adelabu sọ̀rọ̀ tọ́mọ bá mọ̀ ló bá wọn sọ̀rọ̀. tó fi release number. tó bá sì mọ nọ́mbà pa nọ́mbà rẹ̀ náà. ṣé gbàdúrà kan hack ṣé gbàdúrà kan hack kí ni kò fi mọ̀ bó ti ń yẹ prate. màá sọ sẹ́ẹ̀tì mi nù máa lẹ́rọ gẹ̀ẹ́sẹ̀ tì mí. kò sí kankan bẹ́ẹ̀. tí wọ́n bá sá hacker wọ́n mọ̀ fi gbẹ̀yìn àtẹ̀mí ni. ewé yẹn gba mi mú ní sport like I said mo gbà pé ẹjá gbà pé wọ́n hack wọn ni bọ̀kánjọ kan reply wa ká lè ṣe hacker ni o ní etí mo dẹ̀ sọ pé etí mo dẹ̀ sọ pé 150 million kò ra bàtà mi mo mọ owó náà ni o iṣẹ́ hacker ni o hacker ló bá reply náà bó lásìmọ̀ ẹ̀dá kan. no táwọn bá ti sọ pé hacker ni agbàgbọ́ ni pé hacker ni a sì fẹ́ gbọ́ prophecy tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọ̀yọ́ state mọ́ látọ̀dọ̀ wọn. ìrọ̀ kí ló dé. ọ gbọ́dọ̀ gbọ́ mọ́ o. ọwọ́ pẹ́lẹ́ tiẹ̀. ẹ̀rọ ti tẹ́lẹ̀ kan wọ́n àrí nǹkan kan pọ̀ Ọ̀yọ́ state mọ́. ìrọ̀ kan má rí nǹkan kan pọ̀. saxophone náà béèrè o. wọ́n lè béèrè mọ̀lú lọ́wọ́ ẹ̀ bó ti. wọ́n lè rí sọ̀rọ̀ state. èmi ni ẹ bá ń bẹ̀bẹ̀ kí wọ́n mọ́. bí sọ́kàn wà ní bí sọ́kàn wà lélẹ́yìí. ẹ dágbére jọ. Primate. náà bá pè mí ọ̀fẹ́ wá. Primate fẹ́ ń ba lọ náà bá. ẹ wo tèmi ni o COMRADE comrade Fẹ́mi Babalọlá Ọba. o fi díkìn sí. ẹ ṣe lónìí ẹ ló. ẹ gbọ́ orin tí mo lẹ́ẹ̀kọ́ ni. ó ní iná tí ẹ dá kì í ṣe fún wa rárá akèrèwọ́dù ẹlẹ́fẹ́ fi iná lè jáde ohun tí ò lè bọ́ sí òun lẹ̀ ń ra wọlé wọ́n sáré ọlọ́run òkun wọ́n ṣe àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ ẹkú bò ẹkú ọ̀tẹ̀ ẹjẹ́ dìbò wàhálà ti dìbò ni. ìbò ọ̀tẹ̀ tẹ̀dínjọ́ ní ìbò Sunday ẹkú. ìbò wo tó ní ok ìbò ọ̀tẹ̀ Sunday Saturday náà wọ́n ní. ìbò ọ̀tẹ̀ irọ́ Saturday. Sunday àwa ń follow yín back to back ni Sunday ìbò ọ̀tẹ̀. ìbò wo ló wà Sunday. ẹ dìbò Sunday. dìbò. ẹ̀yin ò dìbò Sunday ẹ ní dirú ẹ̀ mọ́ ẹ dìbò Sunday. Saturday mo mọ. alẹ́ dìbò Sunday. ìbò wo tó. those who's. ok ṣe yes and no. ok. ìbò yes and no. alẹ́ yẹn ká tún gbé sórí Facebook pé I am anticipated. mo fẹ́ rí Fẹ́mi Babalọ́lá. ok. Oriyomi Hamzat àti pásítọ̀ lórí sókànwá lọ́jọ́ Tuesday kí wọ́n á wo bí wọ́n ṣe sọ̀rọ̀ ọ̀tẹ̀ ìbò yìí. ok good. mo rí náà. ok. ẹ ǹlẹ́ lọ́sùn o ẹ kú bò ẹ kú ọ̀tẹ̀ ẹ kú tanra ẹni jẹ́ ẹ káwọn èèyàn kú lé kẹ́ tó gba òkò látàrí. mo kí gbogbo àwọn èèyàn mi pátápátá láti ilẹ̀ Ìbàdàn dé gbogbo ibi tá à ń ti ń gbọ́ ìkànnì yìí àkójúmọ́ àdẹ̀kú pàdé ní comrade Fẹ́mi Babalọlá Ọbagun ní orúkọ mi. comrade Fẹ́mi Babalọlá Ọbagun ìlú ń dún wọlé ẹ mọ̀ máa ìdí nílé o ìlú lè dún wọlé gan lọ́dà ń sọdún àwọn ọmọ mi lọ ń sọdún àwọn ògùn wẹrẹ lọ tẹ bá rí ìlú tí ń dún wọlé ìlú dùnnú ní dún wọlé nítorí àwọn ọmọ à ń ṣe ọdún lọ́wọ́. Oriyomi Hamzat lórúkọ tèmi náà mo kí n pé ẹ káàbọ̀ sórí ètò
ṣókàn wá Rafẹ́mi sorry. ẹ mọ̀ n so àjọ wọn bí láàárọ̀ yìí. ibi kọ́ padà sórí oníbi àṣàṣì ẹ wá ń sàṣì mi no problem. brahla tí ṣe ní ìbò ọ̀tẹ̀ yẹn bẹ̀ yẹn ọkọ̀ olóyún ẹ̀yin èèyàn gidi ẹ̀ wá bọ́n wá kí lẹ máa ń wò ná ẹ bọ́n sẹ́ndì ẹ̀ tí ẹ̀ tún brahla tí ẹ̀ ní kankan. ó yẹ kọ́kọ́ lóyún ni. àwọn apárí tèmi máa ń rí máa wà òkè ni o wọ́n wà òkè owó ìṣẹ́rànràn báyìí o bí ìnáwó inú àwẹ̀ o. ẹ̀yin ní àlàyé ti parí wa. sẹ́yìn ni gbogbo ẹ ti dán. àtẹ̀yìn ni mi ìrírú ẹ̀ kí ni wọ́n máa jẹ látẹ̀yìn. bóyá fi pàkọ́ lélẹ̀ ni. inú oyún ni kíní yẹn ó ti wá. inú oyún ni ó ti wá. inú oyún náà ti pa lórí. inú yẹn. láti pé wọ́n gbóyè. bíṣẹ́ bá ṣe rí ni mo mú kí orí ó pa. bíṣẹ́ bá ti rí. ó ti yé iná bíṣẹ́ ṣe rí ni. ẹ tó wá pa lórí láti wájú nǹkan. ẹ̀yin mọ̀ ń pa àwọn lẹ́yìn. bóyá táwọn èèyàn bá dá yé ni. kí ló ṣẹlẹ̀. ẹ notice tí mo notice ni. kí ni ẹ notice. àṣekún ẹ wọlé àṣekún. ó ní mo ṣe rí òkè ìmọ̀ pé tẹ́ ẹ̀ sọ nìyẹn. ẹ̀yin gangan mọ̀ bá wí. ṣé èmi. irun sì débi rájẹkùn ni. tàjẹkùn wọnú gan ni. dọ́là mọ̀ sí fìlà o. wájà sọ̀rọ̀ ṣé fìlà ẹ̀ fine. Now and I know why. Why what? Àgbàjọ tí fi ń rówó gbà dáadáa. Agbárí máa ráàánú. Bọ̀ orí apárí máa ń pè o. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn tí mo mọ̀. Ó tó stage gan mo wò pé bóyá ìwé kíkà kéèyàn smart. Ó wà ń bẹ àti level of thinking. Honestly, ó wà lára ẹ̀. That's why tó yẹ pé tẹ́ bá rí wọn. Tí gbogbo èèyàn bá ní nǹkan báyìí wọ́n á dúró wọ́n ń jump wọ́n á wò ó wọ́n lè pẹ́ jẹ́ kí n padà wá wọ́n máa ní time tí wọ́n fi gbogbo wọn tí mo mọ̀ tí wọ́n parí tán pa wá sí ṣe pé kò ní ìdíkásẹ̀ kó nu bí náà ṣẹ́gun. èmi mo ní máìkì nísìn tẹ bá dé programu kò sí ntẹ́lẹ̀ ṣùgbọ́n níbí ìlú báyìí yóò sọ̀rọ̀ lọ. ẹ̀yin lè wà ní charge wọ́n wà lè dàrọ̀ wọ́n ti ta ọmọ ta sí ní tí mo wà yí àjẹkù lèmi kò fi pa. ìgbọ́ pásítọ̀. Ọlọ́run bá ti lo èèyàn kan láti ṣe nǹkan fún yàn tójú àmì àṣekún ló kù. àṣekún ni láì ṣe gbọ́ ọ̀rà. wọ́n dẹ̀ lè gba ṣé wọ́n dákọ̀ gbọ́ ọ̀rà o. ẹ máa gbọ́ ẹ jẹ́ sòtọ́ fún yín. tán bá gba séèyàn ṣe mọ́yàn lọ́wọ́ tí wọ́n dẹ̀ rí pé òun ò lágbára àṣekún ló kù. àṣekún ni o àṣekún ni o àjẹgún ni. ṣé igbó ọ̀rà ni. igbó àìsàn ọ̀rùn yẹn lọ́yọ̀ọ́ àìsàn lọ́bàgùn àìsàn ń bànú jẹ́gún ọ̀nà bẹ́ẹ̀ ni. àṣekún ni. àjẹgún ni. ìtumọ̀ àṣekún ni torí o ò gbèdé ntí ẹ̀. mi ò gbọ́. ìtumọ̀ àṣekún ni wípé n tí n bá lè ṣe sí i. ni màá ṣe sí i. ni màá ṣe sí i kò pa dandan. ọ̀gẹ́tì ẹ̀ wọ́n ti bá mi ṣe. wọ́n ti bá mi yanjú gbogbo ẹ̀. so addition ni tèmi. just mo lè mọ hard a fragment ni. mo lè mọ hard nǹkan kan mọ́. fragment ni àṣekún ni. ṣé ìlú àwọn mọ́gàjì ni. mọ́gàjì ni mọ́gàjì ni. ẹ kí ẹ tó mọ́gàjì ni. ẹni ìlú wọn ni. ẹ kára lé pásítọ̀. mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa láàárọ̀ yìí mo fẹ́ kí wọn ni o
mo kí wọn tó gbọ́ àlẹ́ pé ẹ̀yin ti kí àwọn èèyàn. mo ti kí wọn. àṣekún ni tèmi. it's true. àṣekún ni àkíkí tèmi. Mr. Fẹ́mi gbókọ̀ tuntun ẹ bá ń wà. àṣekún wọn fẹ́ rọ o. wọ́n fi lóko Mr. Fẹ́mi ọ̀tẹ̀ fojú hàn ọba àgùn. àwọn èèyàn tún ti sọ mí lóko. ọ̀tẹ̀ fojú hàn. torí ẹ̀ ń ṣàfọwọ́ gbáyà ìfá níbẹ̀ ó ti gba fọ́ọ̀mù. wọ́n ṣe primary lọ́jọ́ Monday wọ́n ṣe ọjọ́ Monday lẹ́ni wọ́n ṣe ọjọ́ Sunday lájọ ṣètò ń bí Sunday náà wọ́n ṣe. Fanibẹ̀ gan tiẹ̀ wá ṣe mọ́ another person ló wá ṣe. omi ìpò wọn fún. wọn deny Fanibẹ̀. wọ́n wá lọ fẹ́ tẹ́lẹ̀ ni. of course ó wà lórí péjì pé ó ti lọ gba fọ́ọ̀mù níjọ́ Monday. péjì tán san social media ní Fẹ́mi. ẹ gbọ́ mi. kò sí lórí traditional media orí social media ni. ẹ jẹ́ ká ṣe lọ́nà méjì. number one tí wọ́n bá yín láàárọ̀. good ṣẹ́rí number one lóòótọ́ newspaper ò gbé. fọ́rọ̀ nǹkan wà lọ́sùn ẹ rí i pé tí mò ń sọ̀rọ̀ lọ́mọ adákẹ́. Home is meant for little people. She get deselected. Tí wọ́n bá ju information sí bẹ́ẹ̀ mọ́ wákà. Àwa àti wẹ́lẹ̀ ká. Kí ló dé tá a wẹ́lẹ̀ ká? Ẹ wákà. Reason ni pé ẹ rí i pé níjọ́ yẹn mo gbé jáde mo rà pé mo ní kẹ̀kà. Mo kà á bẹ̀rẹ̀ mo gbàgbọ́. Wọ́n ní Monday ẹ gẹ̀tẹ̀. Shortly ta kúrò ń bì bóyá bí ọwọ́ ọ̀sán wọ́n sọ pé òun kọ́ náà máa fún. Pé ẹni tó wọ́n sọ pé wọ́n ti fún náà sọ. nínú bẹ́ẹ̀ wọ́n ló ti lọ gbà wọ́n ní o ti lọ níjọ́ Monday ó máa gbà fún Monday. ó ní gbogbo another person ṣùgbọ́n ẹnìyẹn kan ti wá sí onírọ́ ni another person fabricated. ẹni tí wọ́n lọ. so which means there must always be a forum whereby can cross-check every information. Yes. Especially when it comes from social media. My name is Olusegun Fanibe. I wish to categorically inform the general public that any news, report, or speculation suggesting that I am contesting for the governorship primary under the Accord Party, it is false and should be completely disregarded. Another person. False information ilẹ̀ ń gbé wá fún wa. Okay. I have not declared interest, nor have I obtained or submitted any form to contest for governorship primary of the Accord Party. Àwa gan ni ó gbọ́ tó fi ń fún wa lésì. Pé òun ò gba fọ́ọ̀mù kankan. mo sọ fún ẹ pé mo máa ń gbọ́ wa gan. Òun ò gba fọ́ọ̀mù kankan o. Any such information circulating in the public space, àwa náà la fi sí public space, did not originate from me and does not reflect my political position. Member of the public and the media are therefore advised, àwa ló ń bá wí yẹn, to verify information. Mr. Femi Sengbo. From credible and authorized sources, and to treat any contrary claims as misleading and unfounded. Signed, Olusegun Fanibe. That means pé níta bá ti rí nínú platform yẹn ẹ dákọ̀ wọn ká sọ fún gbogbo ayé. Mi láíláí. Torí pé ó ní reason wọ́n ti sọ mí ẹni tó padà sọ ló padà lọ gba fún olóṣè kiri níjọ́ Sunday òun gan nígbẹ́jọ́ lọ sí kóòtù báyìí but mi ní sọ information mi mẹ́jà dó nísìn òṣèlú ti wá bẹ̀rẹ̀ ohun tí wọ́n sọ yìí kò parọ́ bí Fanibe ò ṣe lọ gbà mọ́ is another story entirely tó ní kó má lọ gbà mọ́ tó withdraw is another story ṣùgbọ́n tí mo sọ ni pé ìta àbá ti ní ìgbà lóòótọ́ àní sọ. Let's do it this way. Fanibe has already told us to disregard it. Ẹ má jẹ́ àsọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. No ó ti sọ ó ní pé kò wípé yóò tún lọ gba kíníkan yóò ṣe kíníkan nǹkan kọ́ọ̀tù yẹn he has already said his own case that thing is misleading. ó ti sọ bẹ́ẹ̀. We apologize for that. No, Tito. We apologize for that apology. Yes. Pé àwọn Ọ̀ṣun ni wọ́n. Kámẹ́rà mi gan dúdú yàtọ̀ sí mo dúdú. Mo ṣe dúdú tó. Mo ṣe afẹ́ mi ṣe pupa jù mí lọ ni. A little bit. Irú àdàdà wo ni. Èrò ibi tèmi ti ń bọ̀ àmọ́ light. Àbí kan ṣe. Mi ìṣeré you hardly see somebody from Ọbàdàn tó dúdú. Mi ìṣeré. Ló ẹ mọ tó ṣẹlẹ̀ iná yìí ló brighten ojú ẹ̀. This is magbọ́ tó bá kàn bẹ́ẹ̀ o dúdú tí olùkọ́ ti ń dúdú bó tilẹ̀ ìlú dúdú. Ìṣẹ́ tí mo bá kúrò ń bẹ̀ náà. Èmi gan pupa ṣe ẹgbẹ́ mi ò dúdú iná yẹn jẹun pupa. Ó yẹ ẹ kọ iná sí wọn kí n dúró síbẹ̀ yẹn
irọ́ kò sí iná wà lọ́dọ̀. white light eseru náà ilé irọ́ ṣe irọ́. fẹ́mi you understand the. àwa láì tí yóò bá yín nítorí tí ń bọ̀ ẹ̀yin máa ń pa. o light irọ́ mi ìṣeré nítorí sẹ́yìn pé o light díẹ̀ chocolate ò tíì. fẹ́rẹ́fẹ́. kò tíì. ọtún sẹ́ńgẹ̀sẹ̀ ara rẹ̀ sàn gbé sódìbò láàárọ̀ ọ̀la ni. ìmọ̀lẹ̀. ó di August irọ́ n fẹ́ perúkọ candidate kankan torí pé kíní kan ti ṣẹlẹ̀ last week wọ́n send the test sí mi mo fọlọ́ ṣẹlẹ̀ rí wọ́n ní mò ń promote. tálẹ̀ rẹ̀ promote yẹn Adeleke. mi ṣeré wọ́n ní mò ń promote Demola. I can show you wà lórí fóònù mo ń charge lọ. No, the issue is this. If you are being objective about issues, you are not promoting him. But think about subjective. No, I'm more like objectivity sometimes people misinterpret it. If you are saying the governor did well, you are not promoting him. No. You are only saying what he has done. Nto ṣe ló sọ àríṣe láríkà àríkà ní bàbá rẹ̀ gbọ́. ẹ̀mọ̀ ni sọ̀rọ̀ mo tó wá jẹ́ pé torí táwọn èèyàn sọ. I don't listen to what people say here. mo wò pé kí ni a sọ tí wọ́n ní pé wọ́n promote. lónìí wọ́n ti bu ipọ́lọ̀ tẹ̀ ní pé ẹ̀fẹ̀ Kádémọ́lá wọlé ó ti wà bí. So when you listen to ọmọ sọ yíyan fẹ́ mi ẹnìkan sẹ́yìn kìíní kan sí mi sìn disregard it. Yeah, that's it. Disregard it. Torí pé ẹsẹ̀ táyà máa ṣe ti wá lọ. pásọ torí pé ẹsẹ̀ ń wọṣẹ́ ìta ẹsẹ̀ ń kọ. irọ́ 2013 mo máa ti sọ̀rọ̀ lórí rédíò. No, I started 2013 bọ́n tó ṣẹlẹ̀ ní pé wọn ń sábà lóru ọ̀rọ̀ báyìí pé kan send sí mi nǹkan 2013 kì í ṣe eyín ìṣẹ̀ bẹ̀rẹ̀ náà. ojoojúmọ́ lẹ̀ ń grow sínú ẹ̀. No, èèyàn máa ń lẹ́ẹ̀n ní kése tiẹ̀ because nígbà tí mo rí mẹ́sẹ̀gì yẹn gbàgbé ní pé mo ń promote governor. If one listen to what people say, especially on criticisms, ṣe ẹ máa enjoy criticism ìgbà mi àwọn ọmọ tó máa ní pastor orí pastor pè lónìí orí kìíní kò ṣe lónìí they are only giving their own opinion, doesn't hurt me. fakini rẹ dẹ ibi kan wà ẹ máa gbọ́ Mr. Fẹ́mi Ọ̀tẹ́ fojú hàn ọba àgùn. Why are you always looking for downfall of Imale? It's alright ẹ máa gbọ́ ó yá fàṣókè padà ó yá máa lọ báyìí fà báyìí ó yá padà báyìí ẹnìkan wá dá lóhùn máa bọ̀ báyìí jọ ẹnìkan ní he dey always support Adeleke. Maybe you don't know, sir. Sẹ́yìn kan ti ń takora wọn. You have to grow thick skin. Ṣé rí àwọn kankan wà tó wà offensive ẹnìkan BM go lórí B ó ní mi ní intelligent mo wá padà lọ sórí kíní ẹ̀ mo wá sọ fún pé mo ń trace ẹ̀ ó lè burú pastor mo wá sọ mo ní mo ń trace ẹ̀ and bí n ṣe sọ ẹ̀kọ́ ń gbọ́ mi mo ń trace bọ̀bọ̀ yẹn o àìsí bàbá ẹ̀ mọ̀ tẹ̀mí mọ́lẹ̀ mo ń trace ẹ̀ mo wá sọ pé láyé ẹ̀ kọ́kọ́ mọ̀ wà mọ́ mo ń trace ẹ̀ o for you to have insulted me no BM go dẹ̀ wọ́n wà o mi ń ṣeré o I mean what I am saying tí kò yẹ kí wọ́n wá gan o. Jagbọ́nrán náà. They have said worse to me is part of this profession. It's part of this job. Gómìnà Ṣèyí Mákindé they have said worse to him. Wọ́n lẹ pósítà. Mo ń bọ̀ kò mọ̀ tá. Bó ti wà ẹ́ ti lẹ pósítà. Mi ti lẹ pósítà. Public opinion ló mọ̀ dín bí o ti lẹ pósítà. Kì í ṣe pósítà pé ẹ dìbò fún mi. No, you're not getting it. ọmọ bàtà bá ti ṣe ìyọ̀wọ́ ẹ tí wọ́n fẹ́ dà wọ́n kan. It doesn't matter you don't insult. Oh my God. Oh, they control wọn. Mi ìrí kó nǹkan sọ̀rọ̀. sẹ́ni tẹ́ sọ nǹkan tẹ́ sọ tẹ́lẹ̀ ìsọ̀tì ẹ ti ìsọ̀tì ẹ lómi lójú ara ẹ. Look at the word intelligent. That is not an opinion about you. It's not your own opinion about yourself. So understand what you think about yourself matters. Sherry Peter why this is a public girl and people have a right to say whatever they want to say as long as they don't step on your fundamental rights. Of course. So understand and people's opinion too will ginger you to understand what they mean, what they want and how they approach whatever their grievances are. A lot of times somebody
mi lè ní orí pásọ̀ yìí ò tiẹ̀ pé owó tí ń sọ̀rọ̀ bí dìdìrín he's only voicing his own àwọn yòókù náà dá lóhùn pé má yìí sì ṣe dìdìrín o òun náà mú ẹgbẹ́ mi ṣe dìdìrín mọ ohun tí mo sọ ò bá láàmú. ní táìmù yẹn. I'm a stoicist I'm a stoicist I have a stoic character no matter the level of insult even lórí pé à ń ṣe programu bí gan ẹ rí mi kéré react gan kọ́rọ̀ bá dùn mí. no but there are words let that go. tó yẹ pé you are underline. let that go let that go. I am stoic me ẹni tó ní ìrọ̀ bí ẹni kan wà tó develop this skin tó mi. when it comes to insult àtàrà wa mi ìrọ̀ bẹ́ẹ̀ o. gbogbo àwa tá à ń ṣe program yìí kò sẹ́ni tí ó react nínú wa. I react as a human being asàrí kò lórí ẹ̀ àdẹnijọ́ jẹ́ gbogbo ìgbà la máa react. Definitely. Then àwa níjó the extent tẹ́ sọ yẹn ẹ̀yin tẹ́ lè pààyàn ẹ̀yin tẹ́ lè pẹ̀kú àwọn tó lè pààyàn ń gbọ́ wa wọ́n wà trace ẹni yẹn pé Fẹ́mi kúkú ti sọ pé wọ́n ń wà. DSS ń wà. ó ti tó bẹ́ẹ̀ that's enough. That is enough. Can we come practical? That is enough. Níjọ́ 10th. I said that is enough. I am in control of this parliament. That is enough. Let's go to the business of the day. That is enough. Let's go to the business of the day. Ice cream lọ́mọ ta. Say one thing, these people that are saying these things are the ones that make this program. Yes. I wanna make a program here. Opinions wọn ló make program jẹ́ kó wà more interesting. Tọ́mọ bá wọn fà á you be shocked. Mo rò bẹ́ẹ̀ ní ká kó lórí ẹ̀. àti kó lórí ẹ̀ ní pọ́ìntì tí mo fẹ́ sọ. mo pọ́ìntì kò sí ètí ò dá ń bẹ̀ ọkọ mi Fẹ́mi. You are a print person but ẹ ti wọ media as analyst. Ìyẹn ò sọ yín di broadcaster but analyst ni ẹ rí i pé tí wọ́n bá fẹ́ pè yín public analyst náà máa ń pè yín. Àwa ìwà àti public analyst broadcaster làwa. Ẹ̀kọ́ tán kọ́ one school wọ́n ní tá a bá gbé kọ́ ìgbà yẹn kò tí ì sí social media anybody tó bá pè tá a bá gbé kọ́ ní time tá a gbé kọ́ rẹ̀ yẹn lórí program ọba ni ẹ là á máa lò fún àmà respect ẹ̀ ni kọ́mi Fẹ́mi nínú àwọn tó ń send comment tẹ́ ẹ bá rí ẹ lò mí. tó fẹ́ kú torí tiẹ̀. tó sọ̀rọ̀ tí inú ń bí yín yẹn tẹ́ ẹ bá rí kódà èrè mọ́ ka comment mọ́ pé sáwọn play to play. Láago 10 àárọ̀ lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn. Lọ gba káàdì ìdìbò rẹ. ẹ gbọ́dọ̀ tí mo sọ pé ibi tí àwọn wèrè àti èèyàn gidi ti ń pàdé lórí social media ni meeting point everybody nìyẹn gbogbo tó wà nù ayé ló wà ń bẹ tẹ bá dẹ̀ rí èèyàn míì tó comment tẹ bá pàdé ẹ bá pé wow irú èèyàn báyìí ń gbọ́ mi inú yẹn á dùn wọ́n wà comment section. àwọn kan ẹnìkan professor kan ló ń sọ fún wa pé lára àárọ̀ tán bá ti dé class ipò níta bá discuss ni prof yẹn fún wọn class kan kọ́kọ́ discuss. ẹ jẹ́ àkìrà wa kú orí rẹ̀ ẹ jẹ́ wọ́n máa bú wa o ẹ ti wà nú ayé nu wọ́n ti ń discuss níbi tẹ́ ẹ̀ dé rí
honourable speaker ṣe ti káwọn èèyàn ọjẹ. mo ti kí àwọn mo ti ṣàtẹkùn kíkí. ẹ já lọ sún ẹ já lọ sún ẹ já lọ dìbò. I'm not in support of Honourable Primate Ayodele to be the candidate of the party. Say me. First time. Second time, say me. Third time, say me. On the final stage now. If you are in support of Clement Primate Ayodele to be the candidate of the party, say yes. As mandated by the national chairman and national leadership of our party to organize this gubernatorial election for the selection of our candidates in Osun State gubernatorial election coming up in 2026. I want to present the flag of our great party in conjunction with all the leadership here present. Here present to our gubernatorial candidate, Honourable Clement Ayodele. owó rẹ̀ ti ṣe So, yes, on the flag here. Confirm. Yeah. Wọ́n ti dìbò. Nǹkan tó mẹ́kì primary election onígbà tí a bá rí ọlọ́pàá tá a rí àwọn bọ́dì láti national level tán wá tá a rí INEC ìgbà yẹn la tó mọ̀ pé wọ́n ṣe primary. If those three officials are not there, it is not primary. Number two, accord gan ti give statement wọ́n ti kọ kíní jáde press release wọ́n sọ wípé àwọn ò recognize àwọn ó dà pé àwọn body kan tí wọ́n ní wọ́n ti excuse executive ti excuse wọn náà organize eléyìí so eléyìí hold the water nǹkan tó ṣe yóò hold the water eléyìí tí wọ́n ṣe ti senator Adémọ́lá Adélékè òun ló hold the water so eléyìí tán ṣe yìí kangaroo ni. ẹ bá rí tàwọn ADC náà ni. eléyìí tán ṣe kò ní mí ni. ẹ bá àwọn tàwọn ADC. according to nǹkan tí àwọn Accord National Party tí wọ́n sọ kò ní mí ni. INEC ò sí ń bí. INEC ò sí ń bẹ̀. kò sí police kò sí anybody. kò sọlọ́pàá ń bẹ̀. wọ́n láwọn executive táwọn ti lé kúrò pé ló ṣe. àwọn kan ni wọ́n ti party bọ̀ ni. torí aṣọ ẹ̀gọ́ wọ́n lọ wú jáde. but the eléyìí tó wà glorious jù ń bẹ̀ ni pé ó mọ kọ́mọ̀ lọ́sẹ̀lú tó bá ti rẹ́ nìkan tó lágbára tó dẹ̀ nítumọ̀ tó bá lọ sínú pátì kan tó gba àwọn kan ló fẹ́ sáré jáde kán náà lè rí owó gbà ṣẹ̀pá àwọn eléyìí náà wọ́n dédé wá bí wọ́n sáré rẹ̀ǹtì ọ̀lù ẹnìkan ló dẹ̀ yeah somebody is going to gbogbo asọ́tọ́wọ́ ẹnìkan ló finance ẹ̀ bẹ́ẹ̀ni náà sá jáde ẹ̀jẹ̀ àjọ owó ni ó ṣe rí ọ̀tán ìyẹn dẹ̀ lùsì lọ́sẹ̀lú wọ́n padà bẹ́kàn sí wọn the right accord táwọn senator Adémọ́lá wọ́n padà bẹ́kàn because irinṣẹ́ bò làwọn eléyìí náà àwọn ní òwòrán agolé lọ láti lọ kó yẹn jáde. bẹ́ẹ̀ni àwọn tó tiẹ̀ máa kó tí gbé pọ̀ nbẹ̀ gan. ẹ̀kọ́ dìgbò yẹn kàn sàwọn nǹkan tí wọ́n gé ẹran nǹkan kan gbòòrò àwọn ọmọ ẹlẹ́ran. àwọn ọmọ ẹlẹ́ran bò. gbọ́n kan lọ sàwọn èèyàn jọ ń gbòòrò. kí lẹ́yìn ṣe ń bì àwa mú paraga lọ́wọ́ ni. ọ̀pọ̀lọpọ̀ wọn wà wọ́n kàn sáré gbà sọ̀rọ̀ wọn bí protest Abuja ni. ìbàdàn ló pọ̀ nbẹ̀. tó bá fẹ́ ṣe protest l'Abuja wọ́n kàn déédéé organize àwọn kan lábẹ́ bíríjì wọ́n dẹ̀ gbé placard dẹ̀ lọ́wọ́ ó dẹ̀ níye owó tán gbà ẹ̀ sáré nàkẹ́ ní ìsókè iṣẹ́ ojúmọ́ ni tẹ́lómi ìbàlọ́nu so irú àwọn ilé náà kàn sáré lọ àríjẹ ẹ pé fìlà pọ̀ because fìlà kọ́ mú. fìlà ni. àwọn kú nìkan ni ò dé irú fìlà tán dé ṣe pé bí na pé. àwọn ni candidate. sáwọn gangan nu. àwọn ni the funny thing ni pé wọ́n ní party gan ọmọ wọn nínú press release. Clement ló kọ wọn. nínú èèyàn lè jẹ kò sí èèyàn máa jẹ Jímọ̀ tí wọ́n dẹ̀ ní ọjọ́ ńlá gan ò dá mọ́. ìyẹn bí wọn ọjọ́ ńlá kọ́ mọ́ lọ kí Jímọ̀ sínú àlàǹfààní pé ń jẹ́ Jímọ̀.
àìmọye Sunday tí ń gbá bọ́ọ̀lù láàárọ̀ ọjọ́ Sunday so gbogbo eléyìí kangaroo ni wọ́n kàn fi ṣe. wọ́n máa ṣe o lọ́jọ́ Sunday ni wọ́n ṣe léyìí mo yà pé press release jáde between that Sunday and Monday lánàá. bá a ṣe ń wo press release yẹn lọ́wọ́ nàárẹ̀ lè. press release jáde pé kò sẹ́nibọ̀dì. bóyá fanibẹ̀ ti rí pé irú àwọn èèyàn wò lé léyìí àwọn eléyìí kan ti bà géèmù gidi jẹ́ wọ́n ti ṣe gbogbo yánmọ̀yánmọ́ bóyá bí tẹ́ ti ń discuss ẹ̀ lọ́wọ́ kí fanibẹ̀ tó dára another thing ni pé ẹni tó gbé kinní síbẹ̀ gangan ẹni tó gbé kinní ìlọ́wọ́ tó wà láàrin tó introduce candidate wọ́n sọ position wọn. ó kàn ní I kinní kan I have a present. bẹ́ẹ̀ ṣe I kí ló ti wò fi ladies and gentlemen. ẹ̀sìn tẹ́lẹ̀ sọ pé àti accord party state chairman kinní kan from Abuja wọ́n sọ nǹkan wọ́n kàn dárúkọ wọn so anybody ló lè gbé nǹkan sókè kó dẹ̀ dárúkọ ẹ̀. so these people are sponsored. no àwọn èèyàn wọn rán wọn ṣe. by wọ́n ti gbowó. by àwọn wo ló ṣe é. oúnjẹ ti dé báyìí náà láti period yìí lọ láti dìbò everywhere báyìí oúnjẹ ti gbogbo olú gan ó bẹ̀rẹ̀ ní January but Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ báyìí but gbogbo olú gan ó bẹ̀rẹ̀ ní January sẹ́mọ̀ oríṣiríṣi àwọn pátì tá a gbọ́ rí ó jáde pátì tí ó lò ó kọ́ oríṣiríṣi ó jáde. ìgbà wo ni wọ́n máa dìbò Ọ̀ṣun yẹn. August 8. ọ̀nà sì jìn o. àkójì o èyí tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni pé sẹ́mọ̀ pé July gangan ni primary gbogbo ti Nàìjíríà. ṣẹgẹtẹ ìlú sì gbọ́dọ̀ ti máa dàrú àti ní òṣèlú láti bí January lọ. ó sì mọ ẹ̀rọ kúkú rọ́kẹ̀kẹ̀. yes exactly láti bí January lọ so kò jìnnà náà dẹ lójú olóṣèlú August 8 bí ọ̀la ni gbogbo campaign tá a fẹ́ ṣe kò tó 8 months mọ́ kò tó mọ́. ẹni tí ẹ sọ pé ó ṣe high tí ó dárúkọ ara rẹ̀. ó dárúkọ o. tí ó dárúkọ position rẹ̀. we have antecedents of irú àwọn cronies irú àwọn dissidents bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ in politics tó yẹ pé irinṣẹ́ ni wọ́n àwọn kan ló rán wọn iṣẹ́ tó sì fẹ́ gbowó iṣẹ́ wọn. àríbi tí olórí àwọn ọlọ́kọ̀ tó ti jókòó ní jókòó speaker kò sọ pé I have the speaker. àyè àbáyé ni kò lè pèrè ní speaker because he could be even charged for impersonation at the end of the day. ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ ẹni tí a sì fún nípò kì í fi fúnra rẹ̀ nípò nítorí kó yẹ̀yẹ́ ni irú ẹni bẹ́ẹ̀ máa bọ́ sí tó bá yá. ṣé ẹ sì rí àwọn kankan wà tó jẹ́ pé èyàn ó jèrè ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní èrè mi ń bọ̀ kankan èmi ń bọ̀ kankan láti san pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn. in politics ṣẹ́rí àwọn èèyàn máa ń mọ ìtàn gan àwọn èèyàn sì máa ń sọ̀tàn báyà wọ́n máa rán tí ó sì ní wúlò fún láyé mọ́ gbogbo àwọn tẹ́rí tán kójọ irinṣẹ́ ni wọ́n just like what Femi said wọ́n sì fẹ́ rí wọn lò ní àwọn tẹ̀dẹ̀ wọ́n bargaining power ni wọ́n wọ́n fẹ́ bargain ara wọn negotiation wà fún they want to be recognized somebody put them together ọ̀nà máa pè leader wa bó ti ra yẹn leader tẹ́yìn tó kọ́ ọjọ́ yóò ta gbogbo wọn ni o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yóò ta wọn pátápátá ní ìbọn ti wà yẹn. wọ́n ti submit ara wọn láti lò gẹ́gẹ́ bí irinṣẹ́ èṣù. ṣé to understand but àwọn náà mọ̀ pé èṣù tẹ̀ ń wò yìí ṣé to understand tí mo sọ ẹgbẹ́ tí wọ́n lọ bá tí èṣù lọ bá Jésù tó sọ pé kò wo gbogbo òkè yìí ó ní òun fún gbogbo property ayé yìí ó sọ fún bẹ́ẹ̀ tó bá ti lè tẹríba fún òun ó ní padà lẹ́yìn mi Sátánì ó understand pé agbára ìtẹríba ò sí lọ́wọ́ Sátánì tó ní kó tẹríba fún òun so but these people bọ agbára ìtẹríba ní òṣèlú ọwọ́ èṣù ló wà ipò ló ń bẹ lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tẹ́ bá rí pé lágbájá tẹríba fún mi ọwọ́ èṣù ni irinṣẹ́ èṣù ni in politics ẹ ti rí ibi tó yẹ pé àwọn tó jẹ́ tán díà síra wọn ṣé ń gbọ́ tí mo sọ the moment ó ní mo pè ní circumstantial friendship that expires when necessity expires the moment necessity expires that friendship expires they were left off the hook so irú àwọn ilé nísìnyí tán lò yìí irinṣẹ́ lásán ni wọ́n that will soon fizzle away
ṣùgbọ́n àwọn ni wọ́n lò. ọ̀rọ̀ kan wà tán sọ. ẹ wá rántí nǹkan kan. ọ̀rọ̀ tán sọ yẹn ó wọlé. jẹ́ ń gbọ́. èṣù ló ní ìtẹríba bọ̀ ọwọ́ Ọlọ́run nípò wà. ọwọ́ Ọlọ́run nípò wà, èṣù ló ní ìtẹríba. Èṣù can use anything to suppress you, to oppress you, to do anything to conquer you. To intimidate you. To frustrate you. Bọ́lúpọ̀. To discredit you and do anything. Èṣù ló nìyẹn. Ọwọ́ èṣù ló wà. Ṣé ń gbọ́? Bọ́tí pọ̀. Ọwọ́ ló wà. So nǹkan tẹ́ ẹ sọ ni pé kò yé mi jàre. ibi débi tí ẹ wá fẹ́ lọ. kò tiẹ̀ yé mi. tẹ́ fẹ́ lọ bí tẹ́ lọ. ó yàtọ̀ sí. kò tiẹ̀ sẹ́ẹ̀ ní gbàgbé. ẹ lè gbàgbé. kò tiẹ̀ kọ́lẹ̀ o akọ̀wé kọ́lẹ̀ o kò yé mi. so ṣé èṣù ló ní káwò pé ayé ti ń gba tẹni yìí o ẹ lọ gbé ńlẹ̀. Èṣù ni it's not from God. èṣù ló ní bí ṣe ń bá rẹ̀ ó lè wọlé o. èṣù ni ẹ lọ dáràn sí lọ́rùn. èṣù ló ní gbogbo àwọn tó ń ṣe ìyá aráàlú ń gba tiẹ̀ o ẹ lọ bá ló kọjá. èṣù ni because he's not holy. but despite that. Ọlọ́run ló fi yẹn sí. kò wá sọ pé kẹ́ni ẹ mọ̀ dépò. kò sọ bẹ́ẹ̀ you see promotion comes neither from east from west. but the Lord is the judge. but Lord who gives liberally. so gbogbo kìnìún yẹn ò sọ pé kọ́lọ́run má gbé ẹni tó fẹ́ gbé bẹ̀ síbẹ̀. àti pé kìnìún yẹn mọ́ Ọlọ́run lè wá létí padà lẹ́yìn ẹni tó wà nípò o. ṣé nǹkan tí mo sọ fún yín ohun àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ o. Sọ́ọ̀lù wà ń bẹ for many years tọ́lọ́run ti padà lẹ́yìn ẹ̀ o. ọ̀rọ̀ àárọ̀ yìí fẹ́ lè dé. ṣé understand tí mo sọ. Eli ó ti padà lẹ́yìn Ọlọ́run ti padà lẹ́yìn ẹ̀ o àwọn fíníàsì kókó mọ̀ tọ́lẹ̀sì tó ń gbàdúrà fẹ́ nìkan tó sì ń wá sí ìmúṣẹ o. no bó ṣe rí nu dem pe the gift and the calling. and the gift and the calling. they are not authorities. So God Ọlọ́run ló fi hàn sí ipò. ṣé ọ̀dọ́ tó bá dépò yẹn tán Ọlọ́run lè padà lẹ́yìn ẹ̀ o. ó lè gba agbára ìsìn kó mọ̀ lọ́wọ́. tó bá lose source tó ti ń bọ̀ tí ò recognize Ọlọ́run in that position mọ́ tó ti wá sure ẹnìkan sọ fún mi nísìn ó ní ká máa kọ arúgbó ọ̀hún gbà tí mò ń treat the issue of the name of God ṣé ń gbọ́ tẹ́pẹ́ ni ẹ wá ní ẹ̀kọ́ orúkọ òní kan máa dá Ọlọ́run bàbá wa kìíní kan Ọlọ́run kìíní ẹni Ọlọ́run ṣẹ́gun gbàmílà kémi náà wọ́n sọ pé ibi tí n bá ti dé ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni. ìyẹn ti fọlọ́run pamọ́ náà. You see, I'm boasting of extraordinary power to surprise and to impress. To cause things to happen is diabolic. Because if it is of God wọ́n sọ pé olè ní Ọlọ́run sọ fún wa wípé mo nígbà pé Ọlọ́run ó ṣe ìyanu kì í ṣe pé èmi ni mo fẹ́ ṣe ìyanu èmi ni mo fẹ́ ṣe léyìí. So when people begin to ascribe the glory of God unto themselves ṣe pé ògo Ọlọ́run ní gbẹ́wọ̀ fúnra wọn èṣù ti gbàkóso nìyẹn. Though Ọlọ́run ló fún wọn sípò but that position Ọlọ́run ti padà lẹ́yìn wọn. wọ́n ti fira wọn fún èṣù. I'm telling you wọ́n ti fira fún èṣù lò ṣe rí ẹni tí Ṣàngó pa ìwà burúkú ìgbéraga ni ó gbé wọ̀ o ẹni tó lè ṣàwọ́bà sí mọ̀lẹ́ èèyàn burúkú ni ó wọ̀ tí